orílẹ̀-èdè yìí kán máa gba owó ìṣúná wọn láti ìjọba àpapọ̀ sòsé má sọ́dọ̀ wọn kó má gba ọ̀dọ̀ ẹnikẹ́ni mọ́. Báwo lẹ ṣe rí ìgbésẹ̀ yìí sí? Inú wa dùn púpọ̀. Kò sí ẹnikẹ́ni tó lè jẹ́ alága ní gbogbo ìbílẹ̀ inú mi dùn sí ọ̀rọ̀ yìí. Bàbá wa pírẹ́sídẹ̀ntì wa alága ààrẹ wa wọ́n dẹ̀ mọ ìdí pàtàkì kan ní sọ bẹ́ẹ̀. Ó mọ̀ pé tí ìlú bá fẹ́ tẹ̀síwájú, tí gbogbo Nàìjíríà bá fẹ́ tẹ̀síwájú, ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti local government. Kò dẹ̀ sí ẹnikẹ́ni ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ni o, ó jẹ́ mínísítà ni o, ó jẹ́ sínétọ̀ ni o, gbogbo ipò tó bá lè jẹ́ local government kan ló ti wá. Wọ́n dẹ̀ wá wò pé local government yẹn gan ló ti yẹ kán bẹ̀rẹ̀ pé kán jẹ́ kí owó kó máa délẹ̀. Tí owó bá ń délẹ̀, gbogbo local government kọ̀ọ̀kan á máa ní ìlọsíwájú, development á dẹ̀ máa lọ. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sanwó-Olú, Babájídé Sanwó-Olú. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ president wa náà torí pé bí àwọn gómìnà míì ṣe ń ṣe, àwọn gómìnà míì ní kí n ṣe fún wọn. Owó tán bá ń fún àwọn local ìbílẹ̀, tán fún ìbílẹ̀ kọ̀ọ̀kan, wọn ò jẹ́ kó désàlẹ̀. Gómìnà míì á kàn mú ni, á gba owó yẹn jọ, á fi ṣe nǹkan tó bá wù ú. Ó lè fi ṣe nǹkan náà sọ́dọ̀ wọn, ṣùgbọ́n ojú báyìí ni àwọn ìbílẹ̀ àfiri, alága ìbílẹ̀ àfiri, ọwọ́ ẹ̀ kò ní kàn rárá. So torí ẹ̀ kò jẹ́ kí ìlọsíwájú kó bá ìbílẹ̀ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n nǹkan tí mo fi dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Babájídé Sanwó-Olú ni pé òun kì í fọwọ́ kan owó wa, and torí ìdí èyí ó jẹ́ kí àwa náà ká lè fọwọ́ sọ̀yà láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní local government kọ̀ọ̀kan. Irú èmi mo ṣe ń wò nísìnyí, mo ti ṣe ọ̀nà bí 90 mo ti ṣe road mo ti ṣe. Mo dẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ schools, mo ti kọ́ school, mo ti tún school ṣe, ọ̀pọ̀lọpọ̀ public health centers mo ti renovate, mo ti ṣe, mo tún kọ́. Ọ̀pọ̀lọpọ̀ program oríṣiríṣi, ọ̀pọ̀lọpọ̀ training human capacity láti ṣe nítorí pé wọ́n jẹ́ kí owó wa kó délẹ̀. Mo kà nínú lára ìgbésí ayé àbíkẹ́ tó jẹ́ kí ẹ fẹ́ di alága fi wù yí nígbà tẹ́ wà ní ilé ìwé girama. Wọ́n kó lọ bá alága kan tẹ́ wá dúró nínú òòrùn bí wákàtí 4 tó tó di pé ẹ̀rí alága yẹn. Àwọn ọlọ́jọ́ náà pé mo lè dúró èmi náà lọ́jọ́ iwájú máa di alága. Láti àwọn ìgbésẹ̀ wo lẹ gbé tó tó di pé ẹ̀dẹ́kùn tẹ́lẹ̀ lè rìn? Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, ọ̀rọ̀ 1971 kan nígbà tí a bá lọ ṣe children day nígbà tí mo wọ primary school 71, 72. Mo wá rí pé mo wà ní oòrùn for more than 6 hours. À ń dúró de alága ìgbà yẹn pé ó tó bẹ̀rẹ̀ children day, ìdẹ̀wọ̀n kéléńjé ńgbà yẹn. So mo wá ń béèrè lọ́wọ́ àwọn àti wà fún ìgbà náà pé tàdà ń dúró de, alága ni, alága local government ni. Oníṣẹ́ èèyàn ní sá, èèyàn náà ni. Mi rò pé èèyàn ni. Oníṣẹ́ obìnrin náà ló bí, àwọn obìnrin ló bí. Nígbà tí wà bí for bí 6 hours, aago 6 láti máa kúrò nílé. Wọ́n á ti kàn nípa fún wa pé a gbọ́dọ̀ dé ibẹ̀ ní ó pẹ́ jù 7. Ẹsẹ̀ dáadáa máa bẹ̀rẹ̀. Wọ́n á ti dé ibẹ̀, àwa jókòó pé à ń dúró de alága. Aago 12 àti dé ibẹ̀ ní 7, aago 12 alága ò tí ì dé. Aago 1, aago 2, ìgbà wo lè máa lọ bí 3 o'clock alága ẹsẹ̀ wá dé. Wọ́n dẹ̀ ti kàn nípa fún gbogbo àwọn teacher yẹn gbà yẹn pé gbogbo teacher gbọ́dọ̀ wà around. Torí ìdí èyí mo máa ń béèrè pé ní agbára pọ̀ jù fún màá nínú. Pé lágbára Ọlọ́run èmi náà á dẹ̀ di alága. Ọlọ́run dẹ̀ ṣàmìsí. Pé mo ti lè ronú débẹ̀ pé sí èèyàn ni màá ní ṣá. Ọ̀lẹ èèyàn náà ni.
so àtìgbà yẹn náà ó wá ń ronú sí i. Ìgbà kan náà wà tó jẹ́ pé báwọn èèyàn ti máa ń type ẹni máa ṣe secretary job yẹn tó máa ń wù mí báyìí mo ní mo láìkẹ́ pé wọ́n ti máa sọ wérewérewére nígbà tó dé stage kan mú ní àwọn tó ń sọ wérewéré yìí níbo náà máa ń jókòó ẹni mo ní àwọn tó ń sọ wérewéré tó máa ń type yẹn wọ́n máa ń jókòó lẹ́nu ọ̀nà àwọn kan máa ń wà nínú ilé mo ní sí ènìyàn náà ló ń jókòó nínú ilé èèyàn ló wà nínú ilé àwọn ilé èèyàn náà ni mi ò type bọ̀ nínú àwọn tó ń jókòó nínú ilé ẹ̀ ni mo fẹ́ ọlọ́dẹ tó gbà fún mi náà. So now nǹkan tí mò ń dá láti sọ ni pé gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe lọ́jọ́ ayé ẹ̀ pàtó pé mo jẹ́ èèyàn olóṣèlú ẹ̀wọ̀n kan náà ló ń direct wa. Owó kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ CDA wọ́n kó CDA jọ àjọ yìí pàtó pé gba zero party that was 95 96 no 86 87 gba zero party àjọ yìí mo sponsor àwọn tó méjì kan mo lọ gba fọ́ọ̀mù fún mo ṣàkérò lọ ààrẹ ẹ̀lẹ́ṣẹ̀ ṣe wọ́n ṣàyẹn nìkan sáwọn tó jẹ́ pẹ́ẹ́tì oníkan sẹ́lẹ̀ gbà. So nígbà tí election GDM SDP gbogbo ṣàtìjáde ìgbà ẹnu ẹ̀kọ́ máa pé ò jáde o wọ́n tún pé ẹ̀wọ̀n politics ní root àwọn tí ò bá wá ṣe wọ́n rò pé bóyá kò ní root tí àwọn sójà tó bá sọ pé fẹ́ lú Nàìjíríà wọ́n á máa túká tó bá sọ pé tó dáhùn sí ìbílẹ̀ ògùn wa tó rìgádà àwa tá a rìgádà yẹn á mọ́ra wa tó bá ti di pa rìgádà kò dẹ̀ tí ìdáyé fóònù gbà ẹ̀bẹ̀ dá mọ́ra wa you just find out pé the same set of people náà tí ẹjọ́ tún kọ́ngbà náà lẹ́tún máa padà tí sójà bá ti reduce the power pé àlùbáṣe nísìnyí so lórí ẹ̀ mo sọ pé ó ní root ẹni tí ò bá sí lára kò ní mọ root yẹn so bá ti bẹ̀rẹ̀ sí bò ní ìgbà tó pé mo kọ̀ tẹ̀sán assembly mo gba fọ́ọ̀mù mẹ́ta mo wọlé assembly ìgbà tó pé mo contest for chairman ìgbà tí mo contest assembly wọ́n wá fi mí sí vice chairman the first one mo kọ́ gbà ní pé aṣíwájú kọ́kọ́ appoint mi as a special assistant to the aṣíwájú of commerce and industry. That was the beginning of my entrance to political circle or political corridor. So at the end of the day, I served aṣíwájú Ahmed Tinubu for about 6 months. They did not appointed me as the vice chairman to the local government for 6 years. So after that, láti chairman. So bí ìrìnàjò mi ṣe rí nìyẹn. Alága tí àwọn èèyàn bá ti ń gbọ́ Mushin ó máa ń dàbí pé wọ́n máa ń hun Mushin mọ́ ìjọ̀gbọ̀n báwo lọ̀rọ̀ ètò ààbò ní Mushin. Adúgbò ọ̀dọ̀ náà Mushin ọba ní ká sọ historically àwọn ọ̀pọ̀ wà tí gbogbo sọ installation local government and gbogbo àwọn tó dẹ̀ jẹ́ fún ṣèjọba káàkiri Agége àlùmọ̀tẹ́rẹ́ Ìkòròdú nìyí ẹlòmíì Mushin wà tẹ́lẹ̀ kó tó lọ kọ́lé sọ̀hún but notwithstanding Ọlọ́run bá wa ṣe Mushin tí wàhálà kan bá ṣẹlẹ̀ àgbègbèsẹ̀ nípa tọlọ́pàá ó máa ń meet àwọn ọlọ́pàá àwọn security àti ẹ̀rọ we have DSS we have police we have even soldier àwọn army resettlement center is near our place so pẹ̀lú àwọn stick àwọn neighborhood àwọn oríṣiríṣi security personnel àwọn àṣẹmẹ́tì ní play adé plan strategy wa Ọlọ́run lè bá wa ṣe ìgbà tá a fẹ́ selection second time we work with you
àwọn bọ́ọ̀ ìpínlẹ̀ wọ́n pè ní 1000 boys àwọn bọ́ọ̀ yẹn pé wọ́n bí wọ́n ti kọ́ ẹ̀kọ́ burúkú wọ́n kàn sọ ọ́nà sílé kan ni àwọn ìbá ti bẹ̀rẹ̀ jáde pé lọ́jọ́ kábẹ̀ sí ìṣúná ẹ̀rọ ọba tó bá ń sẹ̀ bẹ̀rẹ̀ sí pé orí ìwà báyìí ìlú north láti ń rí àwọn tó ń ṣe nǹkan báyìí wọ́n wọ Lagos State so mo wá lọ sí district 9 ní Ìkẹjà ìṣẹ̀lẹ̀ bá àwọn àmì ibẹ̀ sọ̀rọ̀ wọ́n fún mi ní àwọn tó dájú dáadáa so mo lọ bá CP Lagos State fún the meeting mo dẹ̀ mú àwọn ọlọ́pàá wọn yẹn mo ra mọ́tò mo dára sí ẹ̀dà fún wọn so that wọn ní lè complain pé wọ́n pè wọ́n lóru wọn rí bí lọ so lẹ́yìn yẹn tó bá èmi náà fún ní press àwọn DSS náà point àwọn kọ̀ọ̀kan tí a lè mọ̀ torí èèyàn ló lè torí ọ̀tọ̀ kan so àwa látàmú wọn ṣá within láàrin oṣù mẹ́ta a lè sọ pé ẹlòmíì tó bá mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá mú àwọn míì àwọn kan alágbára lọ gbà wọ́n lẹ̀ mo lọ sí Ìtìrẹ́ palace mo lọ bá wọn ṣe meeting ó dáa ká máa bẹ àwọn yín àti náà ẹ á máa bẹ̀ wá ẹgbẹ́ bá ń kó gbàgbé Ọlọ́run ló ń bá wa ṣe o torí ìgbà míì gan ń gbàwẹ̀ torí ẹ̀ mo mọ̀ pọ́n náà nìkan ló lè bá mi ṣẹ́gun. mo rí pé nínú ọ̀rọ̀ yín nǹkan tó jẹ́ ohun àmúyẹ tí mo yín dẹ̀dùn láti sọ láàrin wa ni wípé iṣẹ́ òwò ṣíṣe ní gbogbo ayé mọ Mushin tó dẹ̀ ń lọ gérégé. Kí ni ìgbésẹ̀ tàbí ipa tẹ̀ ń kó láti lè jẹ́ kí àwọn ọjà please mention ọjà kan gbogbo tóbi tí gbogbo ayé mọ̀ láti lè sọ̀rọ̀ ọjà bẹ́ẹ̀ di international market because ẹ mọ̀ pé àwọn ìlú míì tá à ń gbọ́ countries míì tá a mọ̀ ìlú wọn gan la mọ̀ nítorí àwọn èèyàn lọ ń rajà ń bẹ̀ wọn ò tiẹ̀ mọ̀ country yẹn anybody ní sèmánì Beijing bẹ́ẹ̀ nítorí wọn lọ ń rajà ń bẹ̀ irú pàwọ́ lẹ́nu pẹ̀lú tó kí irú àwọn ọjà yẹn kó di international market. Ìkíní already Ladipo market is an international market believe me or not because tẹ́ bá rí gbogbo all over Lagos ẹ̀ tó wá rajà ní Ladipo gbogbo àwọn neighboring countries wọ́n rajà ní Ladipo in fact tẹ́ bá dé Ghana tẹ́ bá sọ̀rọ̀ Ladipo market àfẹ́ tó bá yẹ pé kò relate mọ́ bí àwọn kìnìún ọ̀gbọ̀n láti Ladipo láti Ghana wọ́n rajà ní Ladipo tẹ́ bá dé Benin Republic tàbí ọ̀gbọ̀n all over ẹ̀ tó wá rajà ní Ladipo kìnìún Dalikọ is an international market.